alhamdulillah rabbil alamin. Lẹ́yìn tí a ti kí baba Mọ̀láyà ṣe òjá mi ta kí olówó orí mi Mọ̀láyà ṣe olópọ̀ ní kí mọ́ tàlẹ̀ yàkí tí mo tara bẹ̀ tí mo kí ó gba àwọn òbí tí atara wọn jáde sí ayé àtàwọn afá tí aṣàǹfààní oríire àtayọ̀ látọ̀dọ̀ wọn. Ọlọ́run dákun jẹ́ kẹ́mi gbogbo wọn gbọ̀n èyí tó ti lọ́nu wọn. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn lápapọ̀ àmín. Mo kí gbogbo wa náà lẹ́ẹ̀kan sí pé ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó mọ́ bá gbogbo wa àmín. Kí ni nǹkan tí a fẹ́ fi bá ara wa sọ̀rọ̀ ní alẹ́ yìí? Òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá kan tí mo fẹ́ jẹ́ kí a kọ́ ẹ̀kọ́. Tọ́pìkì mi lálẹ́ ìdálẹ́ wípé kí là ń pè ní ìtẹríba. Kí là ń pè ní ìtẹríba. Màá kọ́ mú ọ̀rọ̀ Ànábì wa Muhammad Siratal Mustaqim sallallahu alayhi wa sallam tí Ànábì fi sọ̀rọ̀. Màá kọ́ mú wá ní ṣókí fún wa lálẹ́ yìí ni torí ọjọ́ tó ti lọ. Wa qala an-nabiyyu sallallahu alayhi wa sallam Siratal Mustaqim sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad tí kí àtọ̀là ń bẹ fún ó sọ báyìí wípé yusallimu raqib alalmashi walmashi alalqa'id walqalilu alalkathir wasogir alalkebir kama qala an-nabi sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bá Ànábì wa Muhammad ṣe sọnù. Kí ni nǹkan tí Ànábì ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn? Ànábì ní yusallimu raqib. Ànábì ní pé gbogbo ìwọ tọ́lọ́run bá ti gbé sí ipò gíga, ìmọ̀ òun gun mọ́tò ni, ó wà nù márùá ni, òun gan ọ̀kadà ni, ìwọ ló ní ni àbí ọ́n gbé ẹ. Tó bá ti já sí wípé Ọlọ́run ti gbé ẹ sí level nǹkan tó ga láyé tí wọ́n náà rí pé ó ti ju lágbádá kan lọ, ó ti ju tàmẹ̀dù kan lọ, tó ti wá wà nù mọ́tò, yusallimu raqib. Ànábì wa Muhammad fẹ́ pé ìwọ tó wà ń pò gíga yẹn alalmashi, ìwọ ni kó kọ́kọ́ sálámọ̀ fẹ́ni tó ń fẹsẹ̀ rìn. Ẹ̀rí báwọn tá a bá wo nǹkan tá Ànábì fi sọ̀rọ̀ yẹn, Ànábì fẹ́ jẹ́ ká rira wa lẹ̀ ká má ní ìgbéraga. Ànábì fẹ́ jẹ́ ká ní ìtẹríba fara wa so that ẹni tó ń fẹsẹ̀ rìn yẹn inú tiẹ̀ náà ò ní bàjẹ́ ní pé irú condition ló wá dé bóun kíní kan lélẹ̀, kí ló dé tí ẹni ń tẹ̀ òun mọ́lẹ̀, kí ló dé tẹ́ni yóò rí ìhàn rí òun, kí ló dé tẹ́ni yóò jẹ́ nǹkan kan ní tóun ò jẹ́ nǹkan kan lójú ẹni yìí ò ní banújẹ́. Òun lè jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́run gbéga, ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́run gbéga ihun tí yóò jẹ́ kọ́ ní ọlá mọ́, kọ́ ní lárí mọ́, kọ́ rí bá ti ṣe mọ́ pé látara ìgbéraga àtọ̀rọ̀ ẹnu àtàkóbá tó kọlẹ̀kùn wọn, òun ló jẹ́ lómi ìbọ́lẹ̀ nu wọn. Ẹ̀rí báwọn òun lè jẹ́ pé gbogbo kípò tẹ́ ẹ̀dá bá wà láyé àfi kó ṣe jẹ́jẹ́, kó dẹlẹ̀ jẹ́jẹ́, kó ṣe sùúrù mẹ́ kó lè bàdá àṣeyọrí. sọ̀rọ̀ Ànábì wa Muhammad fi sọ pé yusallimu raqib. Ànábì ní pé ẹni tó ń wọ mọ́tò tó ń gun nǹkan alalmashi, òun ni kó kọ́kọ́ sálámọ̀ sẹ́ni tó ń fẹsẹ̀ rìn. Ẹ wo bá Ànábì wa Muhammad ṣe tó ẹ̀kọ́ yẹn o. Ẹni tó ń gun nǹkan òun ni kó kọ́kọ́ sálámọ̀ sí ẹni tó ń fẹsẹ̀ rìn. Di ẹ̀kọ́ yẹn mú lálẹ́. Gbogbo ọjọ́ kí ijọ́ ó wà nù mọ́tò ni, ìwọ ló ní mọ́tò ni, ó wà ní márùá ni, ó wà lórí ọ̀kadà ni, ó ṣáà ti gun nǹkan wọ́n gbé ẹ lórí ẹ̀. Gbogbo ọjọ́ tó o bá ti rí yẹn wọ ni kó o kọ́kọ́ máa kíyàn lára ẹ̀kọ́ àti ìmọ̀ àti ládá tí ń bẹ fún aláṣeyọrí inú ayé nù. Ṣètìrí báwọn tí ń bẹ fún aláṣeyọrí ní inú ayé nù. Wá gbọ́ o, ẹni tó wá gbọ́ bí Ànábì ṣe sọ o. Ànábì wa ni pé sórí bẹ́ẹ̀ yẹn, Ànábì ni yusallimu raqib alalmashi. Ànábì ní pé ẹni tó ń gun nǹkan ni kó kọ́kọ́ sálámọ̀ sí máṣí, ẹni tí ń fẹsẹ̀ rìn. Orí bẹ́ẹ̀ wàlmáṣí, ìwọ tó ń fẹsẹ̀ rìn náà tó ní Ọlọ́run ṣe ìwọ náà wá gbọ́ tiẹ̀ náà. Ànábì ò dálé apá kan fi kan sí. Wàlmáṣí wá rí ẹni tó ń fẹsẹ̀ rìn alalqa'id. Ànábì fẹ́ pé kíwọ náà kọ́kọ́ sálámọ̀ sẹ́ni tó jókòó. Ẹ̀rí báwọn látara àárín yẹn ọ̀pẹ lómi ti fi àfojúdi, ó ti fi ba yí ara rẹ̀ jẹ́. Òun wọlé bọ̀ ó fẹ́ lọ kíyàn kan nulẹ̀, àwọn tó bá ta tọ́jú kó yẹn kí ni òun ẹ kó sálámọ̀ sí wọn. Lára ẹ̀kọ́ tá a ní nínú Islam nù, lára ẹ̀kọ́ tá a ṣe kí ni tá a ní nínú Islam òun nìyẹn. Ẹ̀kọ́ ó ṣe kókó gidi gan ní gbogbo ohun téèyàn bá ń ṣe nu ayé. Ẹ̀sìn Islam ẹ̀sìn ọlá ni, ẹ̀sìn ìdùnnú, ẹ̀sìn ìfọkànbalẹ̀, ẹ̀sìn àṣeyọrí ni. O ní ṣe Islam kó kábàámọ̀ pé kí ló bá rẹ nú Islam fún. O mo ṣe máa ń wẹ lómìn pé o jẹ́ ọmọ mùsùlùmí, o bá rẹ nínú Islam, kí ló lè dé báyìí lógun àbí ṣòro tó lé ẹ̀kọ́ mẹ́tò fi sálọ bòmí. Ṣé bòmí tó lọ yẹn ṣé Ọlọ́run tó wà mẹ́yẹn tún yàtọ̀ sọ́lọ́run tó wà nú Islam ni àbí Ọlọ́run yẹn náà tó fi sílẹ̀ nú Islam náà ló tó fẹ́ lọ bá mẹ́yìn.
ó ìwọ tó bá ń gbádùn mi lálẹ́ gbé Ọlọ́run ọba tóbi lẹ́ẹ̀mẹ́ta kó Allahu akbar lẹ́ẹ̀mẹ́ta gbé Ọlọ́run ọba tóbi lẹ́ẹ̀mẹ́ta tó bá ṣe gbé tóbi gbogbo tó ti kún ayé mi àti ẹni torí Ọlọ́run sì jìdìde bó bá ṣe gbé tóbi bismillah. alhamdulilayi rabbil alamin siratal mustaqim sallallahu alayhi wa sallam. ó dọwọ́ gbẹ̀yìn òbí wa pátá ó dọwọ́ wa ẹ jẹ́ ká kàn ọmọ wa lẹ́sìn. òun là Ànábì wa Muhammad fi sọ yìí pé wasọ̀gìrù ẹ wá rí ọmọ kékeré alalkebir kó sálámọ̀ sí àgbàlagbà gbogbo ẹni tó o bá ti mọ̀ pé ó jù ẹ lọ láyé kódà tí wàá gbẹ̀ kọ́kọ́ lábẹ́ kínní yẹn o ó mọ̀ pé nìyẹn jù ẹ lọ ó wá ń wọlé bọ̀ wá àgbàlagbà lẹ́ni yẹn ó jù ẹ lọ ó wá ń wọlé bọ̀ ìwọ dẹ̀ jókòó ẹ̀tọ́ ẹni láti dìde fún ẹni yẹn ọ̀nà mẹ́ta ló fi ń jù yàn lọ èèyàn máa jù yàn lọ pẹ̀lú ọjọ́ orí èèyàn máa jù yàn lọ pẹ̀lú ipò èèyàn sì máa jù yàn lọ pẹ̀lú ẹ̀mí èyíkéyìí nínú ẹ̀ tó bá ti fi jù ẹ lọ nínú rẹ̀ ó gbọ́dọ̀ fi ṣàpọ́nlé rẹ̀ olóyè jẹ́ pé mùrídà mi a máa rí bóyá ṣé wẹ̀ ló ń bọ̀ àbí ìyàwó ṣé wẹ̀ ló ń bọ̀ àwọn ará rí tó ń bọ̀ wá kò ní lè dìde kó ṣàpọ́nlé yẹn pa alọ́pàá iwájú kò báyìí alọ́pàá ẹ káàbọ̀ akínníkan òun kò ní lè ṣàpọ́nlé lára àwọn ìwà àgọ̀ tá a máa ń sọ yìí pé ó wà lára nu ṣé wọn náà ti rí báwo ó gbọ́dọ̀ fi ìmọ̀ àtòyé àtọgbọ́n kún nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ ọmọ mi náà jókòó kalẹ̀ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ á wọlé dé èyí tó yẹ kó dìde pa sàlámàlẹ́kùn sà sàlámàlẹ́kùn mà ẹ káàbọ̀ bó o ní iṣẹ́ kó lọ yọ̀ mọ́ òbí ẹ̀ á jókòó kalẹ̀ máa retí kí bàbá àtìyẹ́ kankan kípa ọ̀yẹ́ bébí how are you kíní kan gbà tẹ́ kó gbọ̀n kan náà lẹ́tí sọ ní English ẹ̀ ń jó ẹ̀kọ́ ànábìnú ẹ̀ wá ní ayé òtò báwo láyé ṣe fẹ́ tó. ọ̀pọ̀ ẹ̀yin òbí tí wo tó bá wà ní kádàrá pé ò ń gbọ́ lecture yìí tó ń gbọ́ ní gbogbo jọ́kíjọ́ tó bá ti ń gbọ́ lecture yìí dákun mú ẹ̀kọ́ àárín yìí fáwọn ọmọ rẹ̀ ó gbọ́dọ̀ kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ bọ́ ṣe ń kíyàn òun ló fi fàtẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó mi yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni wọ́n ní ẹ̀kọ́ bọ́ ṣe ń kíyàn tí mi bá rí ọ̀rẹ́ bàbá ẹ̀ àbọ̀ rẹ̀ tó bá tún náwó ni how are you sir la ilaha illallah muhammadu rasulullah gbogbo yẹn kò sí nínú ẹ̀kọ́ Islam ẹ̀sìn tó dùn ẹ̀sìn tó nímọ̀ ẹ̀sìn tó ní òye ẹ̀sìn tí ń kọ́ni lẹ́ẹ̀kan pé báwo la ṣe ń tẹríba fáwọn ará wájú báwo la ṣe ń tẹríba fún àwọn tó jù wá lọ kódà àwọn tá a jù lọ gan báwo náà la tó ṣe ń tẹríba fún wọn èèyàn máa ń tẹríba fáwọn tí ò tó wa àwọn tá a jọ wá ń ṣàwáwù èèyàn máa ń tẹríba níbi ọ̀rọ̀ sísọ èèyàn kàn ní máa sọ̀rọ̀ jáò bí ẹni tí ò ní òye Ọlọ́run lára ó ṣe máa sọ̀rọ̀ jáò bí ẹni tí ò ní òye Ọlọ́run lára látara àwọn nǹkan yẹn ó máa ń gboríire sọnù lára ẹlòmíì tí òun àwa máa lálàánú jìnnà sí ẹ a máa lólóore jìnnà sí ẹ wàá máa ní ayé kan ló ń ṣe ẹ ọ̀hún kan ló ń ṣe ẹ ó sì mọ̀ pé tí wọ́n fún rẹ fi ṣe rẹ nínú ẹ òun ló pọ̀ jù. so àkíyèsí ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká ṣọ́ lára àwọn ọmọ wa ẹ jẹ́ ká ṣọ́ so Ọlọ́run wọlé Ànábì wa Muhammad Ọlọ́run má jẹ́ dààmú ìbànújẹ́ Ọlọ́run má jókòó ẹnì kankan wa l'Ànábì wa Muhammad fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé sẹ́lẹ̀mù rọ́ọ̀kì alálùmọ́ọ̀ṣì Ànábì ní pé ẹni tó ń gùn nǹkan kó kọ́kọ́ sálámà sí ẹni tó ń fẹsẹ̀ rìn má ríra ẹ ó wá wà nù mọ́tò ó wá tó fẹ́ fi mọ́tò dáyàn ó fẹ́ fi mọ́tò tẹ̀rẹ̀fọ́ séyàn lára ìwà bú nìyẹn ìwà tí ò da nìyẹn òun ló fi fàtẹ́ pé èpè tẹ́ni tó ń fẹsẹ̀ rìn yẹn ó mọ bàtà tó ti wọ̀ bàtà ti jẹ́ ìyá ti jẹ́ tiẹ̀ ẹni tó ń ronú lọ rìn tẹ́lẹ̀ tẹ́ pé gbogbo nǹkan tó ń fi ìrònú ti ba ó tún wá tẹ̀rẹ̀fọ́ sí lára èyí tó yẹ kó park kò bọ́lẹ̀ ẹnu mọ́tò àmọ́ bínú kíní kan kò ṣáájò kò jẹ́ kíní kan ó wá ní ẹ you don't see kíní kan wá dé ìbólẹ̀ can't you see kíní kan àlà ìlàlà èpè tẹ́ni bẹ́ẹ̀ bá bùn ẹ̀ tó bá fi ṣe àdíá fún ẹ tó bùn ẹ tó fi ṣe ẹ̀bùn gift èpè tí wọ́n tó fẹ́ sẹ́yìn bá bùn ìwọ tó ní mọ́tò òun ló fi dá sí pé ó ń pa àwọn kan lólówó àná ọlọ́lá àná onípa àná látara pé wọ́n ti lo nǹkan yẹn kọjá lánàá wọ́n ti ṣiṣẹ́ ń díẹ̀ èpè ló ń ja ẹlòmíì ṣe ti rí báwọn Ànábì ló kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn ká a mọ̀ lálẹ́ l'Ànábì fi ni yusẹ́lì mọ́rọ́ọ̀kì sórí ìwọ tọ́lọ́ ti gbé sípò gíga kan tó ń gùn kan alálùmọ́ ṣe sálámà sẹ́ni tó ń fẹ́ sẹ́yìn má ríra yẹn ẹ̀kọ́ ńlá ni wàlmẹ́ẹ̀ṣì ó wá rí ìwọ tó ń jókòó ìwọ tó ń fẹ́ sẹ́yìn lọ jàre wàlmẹ́ẹ̀ṣì mọ̀ ṣá nìyẹn kéèyàn rìn wàlmẹ́ẹ̀ṣì ó wá rí ìwọ tó ń fẹ́ sẹ́yìn lọ́nà alálùkọ́ ìwọ náà sálámọ̀ kó kí ẹni tó jókòó ẹ̀kọ́ ìmọ̀ àgbàlagbà nìyẹn sálámọ̀ kó kí ẹni tó ṣe kíni ẹni tó jókòó wàlùkọ́ lílù ẹ̀ wá rí ẹ̀yin tẹ́ ẹ mọ níwọ̀nba ẹ̀yin kékeré
alalkesir ẹ̀yin náà sálámọ̀ sáwọn tó pọ̀ sórí báwọn ẹ̀yin tẹ́ mọ̀ ní kékeré yẹn ẹ sálámà sáwọn tó ṣe kíni sáwọn tó pọ̀ wá sọ gíìrù ó wá rí ìwọ ọmọ kékeré ó rí ìwọ ọmọ kékeré alalkebir ìwọ náà sálámọ̀ sí àgbàlagbà gbogbo wọn tó wá gbọ́ lẹ́kítọ̀ yìí lálẹ́ bíra rẹ ẹ̀kọ́ wò lórí kan bẹ́ẹ̀ ẹ̀kọ́ wò lórí lò ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ wò lórí dèmú bẹ́ẹ̀ ìmọ̀ àtòyé wo ló tún ṣàǹfààní ẹ̀ látara rẹ̀ ṣé wọn náà ti rẹ́kọ̀ọ́ tà níbi kọ́ ẹ ẹlòmíì ò mọ̀ èèyàn kí rárá tẹ́lómi bá jí láàárọ̀ ìyàwó lé mi kò lè dìde ńlẹ̀ tó bá jí láàárọ̀ kò lè lanu ẹ̀ kó kúnlẹ̀ orúkọ ẹ̀ méjèèjì kó fi sálámọ̀ sọ́kọ ẹ̀ pé asàlámù ara balẹ̀ lé mi assalamu alaikum tó bá kàtó sà kò lè sọ bí ìyàwó lé mi ṣe máa wú lẹ́nu nìyẹn á tún máa wọkọ̀ ẹ̀ hàn á wú lẹ́nu àwọn ìwà tí ò da ìwà burúkú nìyẹn ó wá ní ìfẹ́ ò sínú ilé ọkọ rẹ ò ní ìfẹ́ rẹ ò rí dùn lára ọkọ ò rówó gbà lọ́rẹ̀ báwo lè fẹ́ rówó gbà lára rẹ̀ nígbà tí wọn ò wùwà tó dáa ṣé wọn náà rí báwọn. ẹ̀kọ́ ńlá ni Ànábì wa Muhammad òun ló wà ní position láti kọ́ wa ní ẹ̀kọ́ tó dáa ìyàwó lé tó bá jí láàárọ̀ ọ̀rọ̀ yẹn ni kò forúkún ẹ̀ méjèèjì kò fi kúnlẹ̀ ìyàwó mi tún wá gbọ́ àtúbà sọ fọ́kọ ẹ̀ pé ẹ̀ tẹ̀mí mo ṣáájú ẹ̀ jí ìwọ ló yẹ kó kí mi náà kìnìkan la ilaha illallah arijalu qawwamuna ala nisa ila alqur'ani wí ìwọ ẹ lórí ọkọ ẹ o gbọ́dọ̀ pé torí tí ìwọ ìyàwó lé tó bá ń kúnlẹ̀ kí ọkọ rẹ làwọn ọmọ ẹ náà máa rí lẹ́kọ̀ọ́ láti lè máa ṣe practice lé lórí sórí báwo ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ yẹn ká fi kọ́ra wa nígbà tó yẹ pé ìwọ ìyàwó lé náà ó jókòó kalẹ̀ ọkọ ẹ ń bọ̀ láti ibi iṣẹ́ ó ṣílẹ̀kùn àbò wà níwájú ta pẹ̀lẹ́jọ́ òfò ẹjọ́ dìdìrín tẹ́ǹtò kiri ọkọ ẹ wá dé ó lè dìde láàrin àwọn tó jọ amẹ́kọ́ ló ṣàpọ́nlé ọkọ ẹ tó fi wọnúlé tó fi gbé láìlọ́nù wọnúlé ó ṣẹ̀ṣẹ̀ wá lọ bá nílé pé welcome sir ó gbádùn ìwọ obìnrin tó o bá ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣèwà tó dá lọ́dọ̀ Ànábì wa Muhammad kò dẹ̀ ń ṣèwà tó dá wájú Ọlọ́run ó wá ní ọ̀rẹ́ àfa rẹ̀ ó lọ kúnlẹ̀ síwájú àfa rẹ̀ ó wá ní kọ́kọ́ rẹ̀ má bù ẹ tó bá wọlé yóò bù ẹ ṣèbó òun ló gbé ẹ sílé òun ló ń sanwó orí rẹ̀ òun ló ń fún ẹ jíjẹ òun ló ń fún ẹ mímu kí ló dé tó lè ṣàpọ́nlé ọkọ rẹ̀ níta orí báwọn ó gbà wá ìyàwó lé ẹ jẹ́ ká lọ fi ẹ̀kọ́ yìí kún ìrìn àjò ẹ̀kọ́ wa gbogbo àyèkáyè tó bá ti rí ọkọ rẹ máa ṣàpọ́nlé ọkọ rẹ ní gbogbo àyèkáyè tí ó ti rí báwọn tó bá rí pọkọ rẹ inú ilé ló wà ní ìta ló wà ní tọkọ rẹ bá ti yọ dìde ńlẹ̀ tí ò bá tiẹ̀ mú nǹkan kan dání dìde ńlẹ̀ kí ìwọ náà lọ́kùnrin kí ló nú ẹ kó forúkùn rẹ méjèèjì kólẹ̀ fọkọ rẹ òfin ra lùbáríkà fáwọn ọmọ ni àwọn ẹ̀kọ́ yìí náà làwọn ọmọ náà máa wò lára òbí pé ìyá mi ọ ní ẹ̀kọ́ báyìí bí ìyá mi ṣe ń ṣe rè bí ìyá mi ṣe ń ṣe fún bàbá mi rè òun náà ni ọ̀pọ̀ bí mi dẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ wọn ò fi ẹ̀kọ́ yẹn náà kọ́ ọmọ sọ ẹ jẹ́ ká mójútó ohun tó bá yẹ ká mójútó nínú ayé àwọn ọmọ wa Ọlọ́run gbàdúrà wa o àní ṣe lásán ìdààmú ò ní wọlé tọ̀ wá ìnira ò ní jẹ́ tiwa ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run ọlá wàlá haúlà wàlá quwwata illa billahi ìlàzẹ àbí Ọlọ́run àlékẹ́mi gígùn fọkànbalẹ̀ fún bàbá amọ̀dá ń ṣe olùpọ̀ ní kíwọ́tàlẹ̀ akeem Ọlọ́run dákun bá gùn wọ́n lẹ́mi o bàbá amọ̀dá ń ṣe òjá mi Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ fún àti gbà wọn ní Ọlọ́run àwọn òbí wa náà tó bí wa sáyé Ọlọ́run dákun jẹ́ kẹ́mi wọn gùn má jọ kú báyìí ó gbà wọn tó bí wọn sì ti lọ Ọlọ́run bá àforíjì wọn bá wa kẹ́ wọn ọlọ́lùkọ́ ànàdọ̀ gbogbo àwọn afáàtà ṣàǹfààní gbogbo táwọn yìí náà látọ̀dọ̀ wọn Ọlọ́run bá gùn wọn lẹ́mi ọlá Nabi Muhammad ọlá wàlá haúlà wàlá quwwata illa billahi ìlàzẹ tó ti lọ́nu wọn Ọlọ́run bá àforíjì wọn ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run ọlá wàlá haúlà wàlá quwwata illa billahi ìlàzẹ gbogbo àtàwọn yàrá àlùbáríkà rọ́jà nurul anwar KUNFAYEKUN BULALA Islamiyat Bulaliya Islamiyat of Nigeria Ọlọ́run má jẹ́ ó dàrú Ọlọ́run jẹ́ ó máa gbèrò sí Islam Ọlọ́run má jẹ́ ó dàrú Ọlọ́run jẹ́ ó máa gbèrò sí gbogbo àgbáláyé àti kristẹni ni àti gbogbo tó ń kálukú náà ní bílíìfù náà tá à ń gbà fún ni Ọlọ́run dákun jẹ́ ànáṣe yọrí níbẹ̀ ọlá àti tóbi àlùkòrè hání ọlá wàlá haúlà wàlá quwwata illa billahi ìlàzẹ gbogbo tó bá gbádùn wá sí ìlànà tínú ẹ sì dùn pẹ̀lú nǹkan tó gbọ́ ẹ dákun torí tọ́lọ́run àti tànẹ́bì kọ́mẹ́ǹtì lórí ẹ kó o ṣàdúrà lé lórí kó o dẹ̀ béèrè ohun tí yóò bá yí ẹ tó bá rú ẹ lójú lórí ẹ kó o béèrè Ọlọ́run gbàdúrà wa o assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh bulala.